àwa Yorùbá Nation Youth ilẹ̀ yìí àti lókè òkun lábẹ́ àkóso olórí ọ̀dọ́ wa Prophet Ayọ̀délé Ológunlolúwa àti Comrade Omeyo ń fi tìfẹ́tìfẹ́ àti ìṣọ̀kan pé gbogbo ọmọ Yorùbá síbi ìfilọ́lẹ̀ àtẹ ìjọba Yorùbá website tó wà fún àwọn ọmọ Yorùbá ní tilé toko dúró fún ìtọ́ni lórí ẹ̀tọ́ wa àti ohun tó yẹ fún wa láti máa ṣe gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tòótọ́. Bákan náà ni lórí ìjọba Yorùbá website yìí láti mọ ọ̀kan ọ̀jọ̀kan ìlànà ètò nípa ìṣèjọba ilẹ̀ Yorùbá tó ń bọ̀ dẹ̀dẹ̀ bí ọ̀rọ̀ nípa ọmọ ìlú àti ìgbéyàwó ilẹ̀ wa, ètò ààbò tó gbọ̀ngbọ̀n fún ẹ̀mí ti dúkìá ilẹ̀ Yorùbá pátápátá, ọ̀rọ̀ nípa ìwé ìgbélú wa, ọ̀rọ̀ rìnkèrindò tó ń ti ìwé ìrìnnà fún ìwọléwọ̀de ilẹ̀ wa, ètò tó yanrantí fáwọn òṣìṣẹ́ aṣọ́bodè tó ń ti bóde wa, ètò tó tọ́ fáwọn òṣìṣẹ́ tó ń ṣiṣẹ́ lọ́wọ́lọ́wọ́ àti àwọn tó ti fẹ̀yìntì níbi iṣẹ́ ọba. Pábánbárí ẹ̀ lọ̀rọ̀ nípa owó ilẹ̀ wa tó ń ti dájọ́ òdodo tó wà ní ilẹ̀ wa, iṣẹ́ lọ́pọ̀ yanturu àti ètò ọrọ̀ ajé ilẹ̀ wa tó ń tọ́kàn ọ̀jọ̀kan ìlànà amáyédẹrùn gbogbo tá a ti là kalẹ̀ fún orílẹ̀-èdè Yorùbá tó ń bọ̀ láìpẹ́ láìsí tàbí ṣùgbọ́n kankan nípa ìjọba Yorùbá wẹ́bsáìtì yìí. Mi ò rí ìbéèrè kan tí ò ní ìdáhùn tààrà sí lórí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá tó ń tẹ̀tọ́ ìṣèjọba nísọ̀rí security ministry lọ́lọ́kan ọ̀jọ̀kan economy and our culture as well. Ètò bá a ṣe fẹ́ ṣe wọ́n àti ohun tá a fẹ́ ṣe nílẹ̀ wa, what we intend to do and how we are going to achieve them. Kódà lẹ́yìn tó fi dọ́rọ̀ ètò àgbẹ̀ tó jẹ́ iṣẹ́ ilẹ̀ wa. Lẹ́ẹ̀kan sí i akíwákú ìpalẹ̀mọ́ ìfilọ́lẹ̀ ìjọba Yorùbá wẹ́bsáìtì yìí tí ó wáyé lọ́jọ́ 12 oṣù kẹrin ọdún bẹ̀rẹ̀ láago 3 ọ̀sán Yorùbá Land Time lórí ìtàkùn ayélujára Zoom lu meeting ID 880-623-05612 nígbà tí passcode sì jẹ́ 039146. Olùfilọ́lẹ̀ àgbà ọjọ́ náà ni bàbá wa emeritus ọ̀jọ̀gbọ́n Bánjí Akíntóyè tí olóyè Májàsọ́lá Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà architect George Akínọlá Mr. Káyọ̀dé Ẹ̀mọ́lá gbogbo ọmọ ẹgbẹ́ Yorùbá World Media pátá Yorùbá Independent Media àti gbogbo ọmọ Yorùbá pátápátá home and diaspora jẹ́ àlejò pàtàkì ọjọ́ náà. Fọ́láyé síwájú sí ẹ kàn sí +44 793 670 9183 tàbí kẹ́pẹ́ +234 703 717 3355. Bákan náà ní ẹ lè pè +1 803 846 1116. Ẹ mọ́ gbàgbé wípé bí ìfilọ́lẹ̀ ìjọba Yorùbá website tó ń bọ̀ yìí gbogbo wa là ń retí ń bẹ̀ o. Olùkéde Yorùbá Nation Youth ní tilé toko. Ẹ kú ojúmọ́ Blue District lónìí. Ẹ kú ojúmọ́ mo kí wa ní gbogbo ibikíbi tí ẹ bá ti ń gbọ́ mi. Mo ṣẹ̀ṣẹ̀ ń jí lórí bẹ́ẹ̀dì ni. Ẹ kú ojúmọ́, ẹ káàsán, ẹ káalẹ́ gbogbo ibikíbi tá a bá wà. Ó dàbí ni pé orí àwọn leaders wa kọ̀ọ̀kan ti ń pé gẹ́gẹ́ bí àwọn fún àpẹẹrẹ bí àwọn religion leaders especially àwọn Christian tí wọ́n bá àwọn Muslim tẹ́lẹ̀ àwọn yẹn ò gbàgbọ́. Ó dàbí pé orí tàwọn Christian ti ń pé. Mo fẹ́ kẹ́ wá farabalẹ̀ kẹ́ wo fọ́nrán yìí tí mo mú wá. Ẹ wá gbọ́ nǹkan tí pásítọ̀ ní sọ. Àwọn pásítọ̀ méjèèjì àwọn méjì ní ọ̀tọ̀ọ̀tọ̀. Pásítọ̀ kan náà ti sọ̀rọ̀ tó jọ bí eléyìí ṣùgbọ́n wọ́n ti wá jáde nínú Bible pé ká máa para wa ni o. Ṣé rí pé wàhálà ńlá lórí gbogbo yìí. A lè káwọ́ gbéra káwọn kan wá máa àwọn àtọ̀hún ìwà kọ̀ọ̀kan wá máa pa wá ká wá dákẹ́ ká máa sọ pé Christian ni wá tó bá pa mí wọn kì í fi yàn dàbí bákanbákan kò sóhun tó jọ ọ́. Ẹ wá gbọ́ nínú Bible kẹ́yìn náà kẹ́ mú Bible sílẹ̀ kẹ́ kọ sílẹ̀ kẹ́ lọ kà nínú Bible fúnra rẹ̀. Ẹ kà nínú Bible Yorùbá, ẹ lọ kà nínú Bible Yorùbá ẹ̀yin Kristẹni. Kò nídìí ká máa lọ bá àwọn Mùsùlùmí. Àwọn they are always ready. Bó ṣe jẹ́ nìyẹn. Àwọn ẹlẹ́sìn ìṣẹ̀ṣe náà ẹ jẹ́ ká wo tiyín náà o. Ẹ jẹ́ ká gbọ́ látọ̀dọ̀ yín náà bó ṣe jẹ́ nìyẹn ó yá. My professor, this question says, if someone should kill a Christian, can the family of Christians retaliate? Thank you, sir. This is a very powerful question. If someone should kill a Christian, should the family of the Christian retaliate? Friends, I'm in Northern region,
Everybody, all my members don't give ear. Everybody has given their ear. I can show my children on the Zoom. They have come close. Let's know what is going to answer. Amen. Let's see what Ritaba is going to answer. Amen. Ritaba has nothing to answer you, but God has everything to answer you. I am in Northern region. We know what we are passing through here. I will answer this question with Bible quotation. Let's read Genesis 9 from verse 6. Genesis 9 from verse 6. Genesis 9:6. Genesis 9 from verse 6. Genesis. It says, whoever shed man's blood, by man his blood shall be shed. For in the image of God he made man. Whoever shed the blood of a man, that man that shed that blood, his own blood also should be shed. This is one thing our half brothers are taking advantage of us. And we, so many Christians, sorry for using this very word, that are bankrupt of the scripture, we say, forgive, God will fight our fight. We are the temple of the living God. God is living in us. You are his hand. Somebody will tell you, do not fight. And somebody will say, Ritabai, this thing you are saying is Old Testament. Who made God's word old? Who made God's word new? Okay, let's go to Revelation 13 from verse 10. Thank you. If you say it's Old Testament, let's go to Revelation 13 from verse 10. Revelation 13 from verse 10. Let's see what that place says. Whether it's still old or whether it's still new. He said, he who leads into captivity shall go into captivity. He who kills with the sword must be killed with the sword. Here is the what? Patience and the faith of the saints. One, anybody will kill you as a Christian, kill him. Correct. You get me? I'm not a hypocrite. Wahala. I'm a Christian. I'm not the stupid type. I'm not the stupid type. If you should understand, Jesus never told Peter to throw his sword. In the book of Matthew 26, from verse 51 to 52, if he has told Peter to throw his sword, then I will throw my own sword. He said, and suddenly one of those who were with Jesus stretched out his hand. How will Jesus, an immortal, never knew that Judas was with sword? He knows because he's omnipotent. He knows the end before the beginning. He stretched out his hand and drew his sword and strike the servant of the high priest and cut off his ears. 52. Look at what Jesus said. Jesus would have said, Peter, throw it away. Jesus said, say to him, put your sword in its place. You don't need it now. When you are needing that sword is coming. Put it in this. Put it. Judas, put it in the right place. Put that sword. Put that sword. I am putting my sword in the right place. He told them in the book of Luke 22, from verse 35 to 36. He told them when he sent them, did he give them money? They say no. He said, but now they should go and get money and buy what? Let's read. He said, and he said to them, when I send you without money bag, knapsack, and sandal, did you lack anything? So they said nothing. 36. Why did he tell them this? He said, then he said to them, but now he who has a money bag, let him take it, and likewise a knapsack. And he who has no sword, let him sell his garment and buy one. Correct. The errand we are is the errand of war. Ẹ̀yin èèyàn mi, mo ṣáà rò pé ẹ̀ ń gbọ́. Ẹ máa kọ àwọn Bible verses yẹn lẹ̀ o, kẹ́ ẹ lọ tú kà pẹ̀lú Yorùbá Bible kó lè yé yín dáadáa. Mo like pastor yìí. Ṣé láwọn pastor wà ní? Wọ́n like láti máa twist anything, something like this. Wọ́n máa twist ẹ̀. Pé tí wọ́n bá gbá ẹ létí, kò kọ̀ mí sí. Èmi, wàá gbá mi létí. Wàá bá kọ̀ mí sí. Nígbà tó rí ẹ ò burú, gbá mi létí kẹ̀. Kí ló fẹ́ fà? Màá sí etí ẹ padà. God bless you, this pastor. Orí ẹ ò ní gbàbọ̀dé. Ẹ̀yin pastor tó kù tẹ́ jẹ́ olóòótọ́, ẹ máa bá wa tú síta. This is not the time láti káwọ́ gbéra.
It's not the time to káwọ́ gbéra. It's time to fight back against ready. Always àtàlà ẹ̀wọ̀n pásọ̀ kan tó lọ ṣọ́ọ̀ṣì gbà kan tó gbé ìbọn wọ́n lọ́wọ́ lọ arrest ẹ̀ nítorí kó gbé ìbọn. No, kó má gbé ìbọn kó wá pa sínú ṣọ́ọ̀ṣì. The children of Israelites, all the land they possessed, they did not pray for it to come. They fought for it. They fought for it to come. Rita Ba, you think all these things happening in Plateau, possessing all the land is like that? Everybody know my eye. If I keep eye of silence, they could have possessed everything here. You want this and I keep them down. Me and you will change them. After we change, I'll tell you, praise the Lord. Say hallelujah. We move out again. Correct. Please stop hypocrites. I don't do hypocrites. Amen. I don't look for anyone trouble. I don't look for trouble. Everyone, orí Zoom náà wà pẹ̀lú pásọ̀ ẹ̀. Ló wà lórí Zoom. Correct. Preach the gospel to the world. Preach it to them. Let them know they are right. Let them know what to do. We want Yoruba pastor like this. Baba Adeboye, Baba Oyedepo, Daniel Olukoya. Gbogbo ibẹ̀ yẹn ẹ jìde ẹ bá wa sòótọ́ ọ̀rọ̀ síta bílẹ̀. Wọ́n lè máa pa wá kẹ́ máa preach wọ́n tí tó make sense fún wa. Inú Bible náà kọ́ àwọn kóòtù wọn sí. I'm not a fighter, but you come to fight, then we know what to do. Even Jesus, when he went to the temple, he could have been preaching, praise the Lord. He looked for whip with double mouth and whip all of them out from the temple. He could have told them, I am the Son of God. All of you should stop praying, gambling here. It is not right. They won't listen to him. But he flock every idiot out of the temple. Correct. And everybody look for him way. So there are two types of deliverance. There are prayer through the mouth and there are prayer through the hand. So any devil that refuses to go, the thunder of my mouth and my hand will take them out from you. In the name of Jesus Christ. Pastor, I love you so much, honestly. I don't think mo lè mọ bí tẹ́ wà ní ṣọ́ọ̀ṣì yín ni màmá lọ. Ká ní pé mo pásọ̀ ilé wà lágbègbè ibi tí mo wà láì mo di káàmpù ní ṣọ́ọ̀ṣì tí mo ń lọ, ṣọ́ọ̀ṣì yìí ni màmá lọ. Mo di káàmpù ní ṣọ́ọ̀ṣì yìí ni màmá lọ. Ẹ kò rí pé mo wọ ṣọ́ọ̀ṣì pẹ̀lú ìbọn lẹ́gbẹ̀ẹ́ mi. Màá ra gbé sẹ́gbẹ̀ẹ́. Ó lè di èṣù. Ó lè di wàhálà gidi. Correct. Mo mọ̀ ṣe ń pa àwọn èèyàn sínú ṣọ́ọ̀ṣì mi. A lọ ṣọ́ọ̀ṣì ẹ gbé Bible. Ẹ fẹ́ lọ pàdé Boko Haram. Ẹ wá gbé Bible dání ẹ wá ń canvas. Nonsense. Àwọn Christian ọpọlọ ẹlòmíì ti yòrò. Mo wo fọ́nrán kan gbà kan. Transformer ń jó. Transformer ó gbaná ó ń jó. Àdúrà ni wọ́n ń gbà. Àdúrà ló fẹ́ paná. Ẹ ṣe jí. Ṣé ẹ gbọ́ nǹkan tí bàbá yìí sọ? Ṣé ẹ gbọ́ òdodo ọ̀rọ̀? Ẹ̀yin èèyàn mi, ẹ ti wá gbọ́ èyí tó ti ju òdodo ọ̀rọ̀ lọ o. Eléyìí dẹ̀ ti fẹ́ gbọ́ èyí tí le o. Ó wà nínú fọ́nrán tá jù lánàá. Ọ̀pọ̀lọpọ̀ ti gbọ́ tẹ́lẹ̀ ṣùgbọ́n ẹ wá bá mi ẹ̀yin ọlọ́pọlọ wípé ẹ bá mi join méjèèjì papọ̀ pẹ̀lú ilé tẹ́ gbọ́ ẹ kó méjèèjì pọ̀. Kẹ́ rí pé ọ̀rọ̀ ń bẹ ọ̀rọ̀ ó kì síbẹ̀ ẹran kì sẹ̀sẹ̀ ràgó. Osun State, Ondo State, Anambra State, even Anambra State, gbogbo àwọn ilẹ̀ Igbo wọ̀nyẹn, even the Igbo lands as well. àwọn wọ̀nyí ti wọ̀. People are already entering those places. Tí wọ́n dẹ̀ ti gba gbogbo ẹ̀. And they're already overtaking you people in your various states. Èyí tá à ń sọ yìí sí. What we are saying right now, kì í ṣe ọ̀rọ̀ ẹ̀sìn o. this is not about religion. Christian, Whether you're a Christian Muslim, or you're a Muslim, àwa tájọ́ ọmọ Yorùbá, and we are Yoruba traditional worshippers, àsìkò tá a gbọ́dọ̀ kó ẹ̀sìn wa papọ̀ nìyí. this is time we must band together Láti jà fún àwọn ilẹ̀ bàbá wa. to fight for our father's land so that they don't overtake us in Ẹ it. má jẹ́ kán fi ẹ̀sìn gba ilẹ̀ wa o. Don't let them use religion take over our land. Gbogbo abúlé tó ń gbà l'Ondo State yẹn. All those villages they have taken over in Ondo State, Wọ́n pa Muslim, wọ́n pa Christian. when they wanted to kill, they killed Christian and Muslim alike. Ilẹ̀ náà ń jà fún kì í ṣe ẹ̀sìn. They are fighting for the land. They are not fighting for religion. Ẹ̀sìn náà kàn gbá wọlé o. They are just coming through the lens
of religion. mo sọ fún yẹn ọmọ Yorùbá. But I'm telling you, all Yoruba Ẹ múra o. people, please be prepared. Gbogbo ọmọ Nàìjíríà. Nigerians at Ẹ large, múra dáadáa. please be well Wọ́n prepared má bàa gba ilẹ̀ yín o. so that they don't take you away from your father's Mo wá pé land. gbogbo àwọn lọ́balọ́ba. And calling unto the royalties in Yoruba Ọọ̀ni land. of Ifẹ̀. The Oni of Ife, the Imperial Majesty. Kábíyèsí kádé pẹ́ lórí rẹ̀. Kabiyesi, we greet you, sir. Ẹ dá sí o. Please talk about this. Aláàfin tuntun tó ṣẹ̀ jẹ ẹ dá sí The o. new Alaafin, please talk Ẹ̀yin about ọba this. Ondo All ẹ dá sí o. the kings in Ondo State, Ẹ̀yin ọba Ọ̀ṣun Ọ̀yọ́ Lagos State ẹ dá the sí o. kings in Lagos, Oyo, Osun, please talk about this. Tógun yẹn bá wọlé tán. Because when the war overwhelms us, Apá ò ní ká o. we will not be able to do anything about it. Èmi mo rẹ́dí ogun. Personally, I'm ready for Mo war. sọ fún ìjọ kìnnà náà mo ní kẹ́ dira. I told you the last time that you fortify Àwọn yourself. kan sọ pé báwo ni pastors máa sọ pé Some èèyàn people dira. were saying, why will a pastor utter that kind of statement? Ẹ lọ dira o. Please go and fortify Tó bá yourself. yá màá gbé Báìbù mi sílẹ̀. Because when war comes, I will drop my Bible. Màá jà fún ìlú bàbá mi. I will go and fight for my father's land. Ìgbà wo ni Christian dé Nàìjíríà? When did Christianity come into Nigeria? 1842 It came in 1842. ló ṣẹ̀ dé Nàìjíríà. That was when it came in. Ẹni àkọ́kọ́ tó máa kó Báìbù jọ. And the first person to compile the Bible, Williams lorúkọ ẹ̀. his name is Williams. Wọ́n pa ní on the 6th They killed him on the 6th, 1536. 1536. Wọ́n dáná sun. They burnt him. He was Ẹ tún gbé lynched. Báìbù tá à ń kà yìí. The person that compiled the Bible for So us. ẹ má jà fi ẹ̀sìn bọ inú afẹ́jà fúnlẹ̀ bàbá So wa. don't let us put religion into our culture or for fight for our father's Màá land. dira. I will fortify Màá myself ṣíwájú ogun. and I will be a leader. Wọ́n tó lè dira fún ènìyàn. And if you can fortify people, Má bọ̀. fortify Má bọ̀. A them. máa dira máa jà. Wá dira fún bàbá o. Ẹ̀yin tẹ́ lè dira, ẹ̀yin tọ́wọ́, ẹ̀yin tẹ́ gbó lọ́wọ́, ẹ gbó lọ́wọ́ bí ọ̀jẹ̀. Ẹ̀yin tẹ́ mewó tẹ́ megbò. Ẹ bọ́ síta ẹ dira fún àwọn ọmọ ìjọ bàbá yìí. Bàbá yìí sẹ́, àní tó jẹ́ pé àdúgbò yìí ni mò ń gbé, ṣọ́ọ̀ṣì yìí ni màá máa lọ. Ọlọ́run gbà mí. Ṣọ́ọ̀ṣì yìí ni màá máa lọ o. Bàbá, màá máa di ódè sídìí lọ sí ṣọ́ọ̀ṣì ni. Kí ló kàn mí? Tó bá ta félefèle màá yọ ódè, màá nà ẹ́ wàá yọ ahọ́n ẹ̀. Ẹni Fúlàní tó bá ta félefèle lágbègbè mi ó rògo. Ṣọ́ọ̀ṣì bàbá yìí ni màá máa lọ. Ẹ máa sòótọ́ ọ̀rọ̀, á dáa fún ẹ bàbá yìí. Kí ló dé? Ẹ wàá gbé Bible sẹ́gbẹ̀ẹ́. Ẹ gbàgbé tradition. Tradition yàtọ̀ sí religion, ó yàtọ̀ sí religion. Our tradition wa ò gbàgbàkúgbà. Kò gba ẹni wèrè Fúlàní kankan láàyè láti wá máa ṣe wá ní báṣubàṣu. Á wá dákẹ́, á ní à ń ṣẹ̀sìn. Á là ń ṣẹ̀sìn abẹ́ ń ṣẹ̀sìn. Bàbá yẹn òótọ́ ọ̀rọ̀ ni ẹ ń sọ. Ká wá dákẹ́ kí wọ́n pa wá tán. Tẹ́ẹ̀dẹ̀ mọ nǹkan tá a lè ṣe. Ẹ mọ nǹkan tọ́lọ́run jogún fún wa. Bàbá ẹ wo Ọlọ́run á dáa fún yín o, ẹ bá mi gbóhùn sókè sí. We will fight that war. Màá gbé Báìbù sílẹ̀. I will drop my Bible Nítorí ilẹ̀ bàbá mi. because of my father's land. Ṣé Bíbélì sọ? Because the Bible says it. Hébérù 6 verse 1. Hebrews 6 verse Ó ní ká 1. fi ẹ̀kọ́ Kristi tì Is náà. to set aside the teachings of Ká ṣe Christ pípé. and let us do what is Ẹ jẹ́ complete. àkọ́kọ́ fi ti Kristi tì We náà. will now put it Ká aside. lọ jà fúnlẹ̀ bàbá wa. Let's fight for our father's Ká land. máa sọ pé kí Jésù ràn wá lọ́wọ́. And we tell Bàbá àlá dáa fún iṣẹ́. Mo máa ń láìka àwọn tó bá ń sòótọ́ ọ̀rọ̀. Ṣé ẹ ti gbọ́ pé wọ́n kò tiẹ̀ jáde nínú Báíbù? Báíbù wọ́n ti kò tiẹ̀ jáde. Wọ́n kò tiẹ̀ jáde. Bí àgbọ́ bẹ̀rẹ̀ dáadáa bí àgbàdà play ẹ̀. Ẹ máa gbọ́ o. Ó yá bàbá. Inú afẹ́jà fúnlẹ̀ bàbá wa. so. Don't let us put religion into our culture or for fight for our father's Màá land. dira. I will fortify Màá myself ṣíwájú ogun. and I will be a leader. Wọ́n tó lè dira fún ènìyàn. And if you can fortify people, Má bọ̀. fortify A them. máa dira máa jagun náà. We will fight that war. Màá gbé Báìbù sílẹ̀. I will drop my Bible Nítorí ilẹ̀ bàbá mi. because of my father's land. Ṣé Bíbélì sọ? Because the Bible says it. Hébérù 6 verse 1. Hebrews 6 Ó verse ní ká 1. fi ẹ̀kọ́ Kristi tì Is to náà. set aside the teachings of Ká ṣe Christ pípé. and let us do what is Ẹ jẹ́ àkọ́kọ́ complete. fi ti Kristi tì náà. We will now put it Ẹ̀yin tẹ́ ń gbọ́ wa ẹ kọ́lẹ̀ o. Hebrews 6 verse 1. Ká lọ jà fúnlẹ̀ bàbá wa. Let's fight for our father's Ká land. máa sọ pé kí Jésù ràn wá lọ́wọ́. And we tell Jesus to help us. Kó ràn wá lọ́wọ́. To help us in the war for our father's land. Ohun tá a máa ṣe nìyẹn o. That's what we are going to do. Nígbà tó mú Jésù Kristi. When Jesus was caught, Ọmọlẹ́yìn ẹ̀kọ́ fa ìdáyọ̀. the disciple drew out his sword. À ń pè ní Pétérù. His name Ṣé ẹ rántí the same thing tí pásọ̀ àkọ́kọ́ kóòtù òun náà ló kóòtù o. Nígbà tó wá mú Jésù ibi náà ti mú Jésù gangan nìyẹn after tó jẹ oúnjẹ alẹ́ Olúwa kọ́ nìyẹn tó ti mú Jésù tó ti ká wọn mọ́ inú ọgbà kan. Peter fa ìdáyọ̀. Okay,
kí ló fi idà ń ṣe lára tẹ́lẹ̀? Ẹ jẹ́ ká tí wo bẹ̀yẹn in another angle. Kí ni idà tó kì sẹ́gbẹ̀ẹ́ kí ló fi ń ṣe tẹ́lẹ̀? Ìbọn ọmọlẹ́yìn Jésù ni wọ́n. Okay, ó fi ń pa ẹran nínú igbó ni. Orí wa á pé túláàsì tẹ́ ẹ̀. Orí wa á pé túláàsì. Jẹ́rẹ́sì náà gbé wá fún wa yìí. Orí wa á pé túláàsì ni mo sọ fún wa. Pétérù ti ki idà yẹn sápò tẹ́lẹ̀ tó ló ti mọ̀ pé ìjà wà ìjà ò sí. Ọmọ na always guiding. Ọlọ́run. Ìjà wà ìjà ò sí. Ọmọ na always guiding. Self defence ni Pétérù ṣe. Self defence. First attack. Ló ṣe. Tí ò bá bóyá yìí. Is Peter. ó bẹ́ etí ẹnìkan sílẹ̀. He cut off the ear of one of the soldiers. ó bẹ́ etí ẹ̀ He sílẹ̀. cut off the ear of one of the Jésù ní soldiers. rárá. Jesus said no. tí idà rẹ bọnú àkọ̀. Keep your sword back in the shirt. Jésù ní tó bá yá o. That when the time comes, ẹni tó ní aṣọ kó lọ. because if you have sandal, you will sell ẹ lọ it. sí Luke 22. Go to Luke 22. So ẹ má filẹ̀ bàbá yìí sílẹ̀ o. Please don't leave the things of your father and the land of your Christian sọ father. pé kí n má jà fún bàbá mi. Christianity does not stop me from fighting for my So father's ìwọ náà rights. má wòran ọwọ́ ọmọ Yorùbá. So if you are Bravo, Yoruba bravo. indigene, Ẹ don't fira just yín. ẹ má fold your jẹ́ kó wá hands. gbalẹ̀ bàbá wa lọ́wọ́ wa. Don't let them Did I take over occupy? our father's land from us. Ọlọ́run á fún wa ṣe o. God will help us. alálẹ̀ bàbá wa Our ancestors á fún wa ṣe o. would help us. Jésù mo gbàdúrà tó jẹ́ ọmọ Yorùbá If you are Yoruba indigene, mo fẹ́ bá yín Ẹ ṣeun bàbá mi. Ẹ ṣeun bàbá. Ẹ ṣeun. fẹ́ kẹ́ gbọ́ ọ̀rọ̀ tí ń bá yín sọ and I yìí. want you to listen and ask Ẹ ṣeun bàbá. in Ogun State. Ẹ ṣeun. Tẹ̀rí bọ̀rọ̀ ẹran kì í ṣẹ̀ṣẹ̀ ràgúnṣẹ́. Ọ̀rọ̀ wà ń bí báyìí. Ẹ wo àdìgbà tó lóye Ìgbòho ti ń sọ̀rọ̀. Kò sí ẹ pẹ́ǹtì arákùnrin ní black and blue. Kò sí kọ́lọ̀ tẹ́ ẹ pẹ́ǹtì ẹ oríṣiríṣi ọ̀rọ̀. Kò sí ọ̀rọ̀ tí wọ́n sọ nígbà tó jáde. Mo rò pé tí olóyè Ìgbòho bá bọ́ síta ń sìn, àwọn bàbá yìí wà lẹ́yìn ẹ̀ bíi kéènì. Ara àwọn tá a wà tá a lọ físítì ni bàbá yìí wà. Tí olóyè bá wọ̀lú láìpẹ́ láì jìnnà. Ara àwọn bàbá yìí wà lára àwọn tí tó lè a religion leader tó lè bóyá tó jáde síta ní ojú gbangba bílẹ̀ nínú ṣọ́ọ̀ṣì tó ń sọrú ọ̀rọ̀ bílẹ̀. Akin ni bàbá yìí. Ẹ wo ẹ̀yin èèyàn mi gbẹ́nu tọ̀hún kúrò lọ́rọ̀ bàbá yìí. Akin nílé ẹ̀. Ọba Akin ò dẹ̀ gbọ́dọ̀ ṣojú. Mo rí bàbá yìí bí irú àwọn èèyàn bí olóyè Ìgbòho oníborí. Bẹ́ẹ̀ni. Àwọn èèyàn bí olóyè Ìgbòho ni mo rí bàbá Akin tó jáde ní gbogbo àwọn pásítọ̀ all over the world. Àwọn pásítọ̀ all over the nation, all over Nigeria tó dẹ̀ jáde síta tó sọ orú ọ̀rọ̀ bẹ́lẹ̀. Ẹ̀yin èèyàn mi, ẹ jẹ́ ká gbóríyìn. Ẹ rí i pé ó lọ pẹ̀lú ẹ̀. Ẹ wò ó, kò jù bẹ́ẹ̀ lọ lóní ráńpẹ́. Wọ́n tàn wá jẹ. Wọ́n gbẹ́sìn fún wa. Wọ́n ní àwọn nǹkan baba ńlá wa pé idol ni pé ká lọ kó wọn dànù. Pé idol. Wọ́n fẹnu condemn gbogbo nǹkan tí Ọlọ́run jogún fún wa ní orí ilẹ̀ wa. Wọ́n condemn ẹ̀. Àwa náà a gọra wa. Ẹ wo àwọn ọba míì bọ́n ṣe ń ṣe. Ẹ wo àwọn ọba míì. Ẹ wo ìṣe tí wọ́n ń ṣe. Kì í ṣe Olúwo nìkan ló ya wèrè nínú àwọn ọba. Wọ́n pọ̀. Wọ́n pọ̀. Alálẹ̀ wa ò ṣe o tí àwọn kọ̀ọ̀kan ti ń sọjí. Alálẹ̀ ṣe tó ti ń sọ wá níyèjì. Mo rò pé some years back now ó lè má tíì yé bàbá mi bẹ́yẹn. Bẹ́ẹ̀ni.
ó lè má ti yé wọn bẹ́yẹn ṣùgbọ́n ẹ wò nísìnyí ó ti yé bàbá a lè dákẹ́ kó pa wá run wọ́n pa ní wọ́n pèjì wọ́n pẹ̀ta ṣé kò máa dín àbí ṣé ó ń plọ̀ sí ṣé kò bẹ̀rẹ̀ sí ń dín lẹ́yọ kọ̀ọ̀kan ó bẹ̀rẹ̀ sí ń dín lẹ́yọ kọ̀ọ̀kan a bẹ̀rẹ̀ sí ń dín lẹ́yọ kọ̀ọ̀kan ó ga o àwọn alálẹ̀ àwọn oníṣẹ̀ṣe wọ́n mọ nǹkan tó fi ń fí inú ìlú tó fi ń fí àwọn ọ̀nà tó wọnú ìlú wọ́n mọ nǹkan tó fi ń fí àwọn ọ̀nà tó wọnú ìlú kí ló dé tẹ́ fi apply gbogbo kinní wọ̀nyí kẹ́ ṣètùtù kẹ́ rúbọ kẹ́ bèṣù lọ́wẹ̀ ẹ fún èṣù léèwọ̀ jẹ ẹ dá orúkọ àwọn fúlàní sí àwọn fúlàní tó ń darùn kiri káàrà máa sán pa wọ́n dànù wọ́n á sá dànù ní wàláì bẹ́ẹ̀ ló sọ wọ́n á sá kàbàkàbà Sir, this wọ́n á question sá says, kàbàkàbà bẹ́ẹ̀ ló sọ wọ́n á sá ni enough is enough ọlọ́run àwọn jẹ́ kó ṣeé ṣe fún wa mo kí wa ní gbogbo ibi tẹ́ bá ti ń gbọ́ mi ẹni bó ṣọwọ́ àárọ̀ bí mo ṣe ń jí exactly ní lórí bẹ́ẹ̀dì ẹni bá aṣọ ìwọ̀sùn náà ni mo wọ̀ sọ́rùn yìí mo ní kí gbóhùn sáfẹ́fẹ́ láàárọ̀ mo dẹ̀ mọ̀ pé ẹ̀yin èèyàn mi tí ire lẹ́ẹ̀fi gbọ́ mi ìjáde yín ò ní jáde lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ wà nínú nàìjíríà ààbò ọlọ́run tó péye àdúrà la máa fi ràn yín lọ́wọ́ kò sí owó kò sóbì kò sí nǹkan tá a fẹ́ fún àdúrà ni o torí kò síbi tí wọ́n wà ẹ wo odidi Lagos State Èkó tiwantiwa wọ́n ti ń jíyàn gbé nínú Èkó wọ́n ń jíyàn gbé lÉkòó ẹ wo Long Bridge àti máa wọ Berger after Arípò after Kárà Long Bridge tẹ́ fi wò dé Berger wọ́n jíyàn gbé bẹ́ẹ̀ gbogbo àwọn ibẹ̀ yẹn is very dangerous lion there gbogbo wọn yẹn àwọn ìjọba wa ò ní sọ̀rọ̀ o bóyá níbi tó ti ń ṣèpàdé lóru ni kò yé mi bóyá níbi tó ti ń ṣèpàdé lóru ni tí wọn kì í fi ń dáhùn sí bí tán bá lè pa wọ́n tán kán pa wọ́n tán pé kò kàn wọ́n ṣe rí pé ó ní agbára àwa là á gbára wa o ó ti pẹ́ tán ti ń sọ àwa là á gbára wa o àwa là á gbára wa lọ́wọ́ wọn ẹgbọ́n kan tí ọ̀gá àwọn DSS sọ ẹgbọ́n kan tó sọ àwa là á gbára wa kò sẹ́ni tó fẹ́ gbà wá o kò sẹ́ni tó fẹ́ gbà wá ẹ̀yin ọ̀dọ́ rálì ń bọ̀ lọ́nà rálì ń bọ̀ ẹ bọ́ síta ìtakú akú ìtakú àkú ẹ bọ́ síta rálì alálàáfíà bàbá bá yá Akíntóyè wà bẹ́ẹ̀ live and direct Olóyè wà bẹ́ẹ̀ Ìgbòho ṣàbọ̀ live and direct ní ẹ jẹ́ ká bọ́ síta ẹ má gbàgbé àwọn verses Bible yẹn kọ́lẹ̀ kẹ́ lọ kà ní èdè Yorùbá Revelation 13:10 ó wà lára so ẹ̀yin èèyàn mi àdérí jù báyìí lọ ní àárọ̀ yìí ó ṣe é ṣe lọ́wọ́ alẹ́ á wà sórí live ẹ bá wa pàdé tẹ bá fẹ́ pè sórí ètò á tẹ nọ́mbà síbẹ̀ kẹ́ pè wá ẹ dẹ̀ support wa pẹ̀lú ẹni tẹ bá lè fi support wa lórí page wa a ní ìrànlọ́wọ́ náà bẹ́ẹ̀ ṣe ń ràn àwọn tó kù lọ́wọ́ ẹ ràn wá lọ́wọ́ mi ò wá tọrọ owó bíbá yìí o èmi ò ṣe irú ẹ̀ rí o mi ò tọrọ owó so bó ṣe jẹ́ nìyẹn Matthew 26:51 ibi tán ti gé etí arákùnrin tó ń ṣe gìràgìrà ẹnìyẹn o tó ẹ̀kọ́ gbogbo ẹ̀ lẹ̀ kò ní jù bẹ́yẹn lọ ó dàbọ̀.